kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀ lè má tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀ lè má wò wá ojú tẹ́ẹ̀ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fọ́tò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ohun tí a mọ̀ rè lórí àbúrò mínísítà tẹ́lẹ̀ tó jẹ́ ohun àmúṣagbára Adébáyọ̀ Adélabú àti ìbejì rẹ̀ tí wọ́n gbé lọ nílẹ̀ Ìbàdàn ẹ wá gbọ́ ohun tí a mọ̀ nípa rẹ̀ o. àwọn agbébọn jí àbúrò mínísítà fún iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ rí àti ọmọ rẹ̀ méjì lọ nílùú Ìbàdàn. àwọn afurasí agbébọn ti jí àbúrò obìnrin mínísítà fún iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ Báyọ̀ Adélabú àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ ìbejì gbé lọ lágbègbè Lérùwà Challenge nílẹ̀ Ìbàdàn. ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní nǹkan bí aago 8 ààbọ̀ àárọ̀ ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2026 yìí o. a gbọ́ pé àkọ́kọ́ tí Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul àtàwọn ìbejì rẹ̀ Peter àti Paul ń lọ sí ilé ẹ̀kọ́ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún wáyé. inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Honda pupa kan ni àwọn èèyàn náà wà nínú rẹ̀ kí wọ́n tó jí wọn gbé o. gẹ́gẹ́ bí fọ́nrán kan bó ṣe ṣàlàyé rẹ̀ lórí ayélujára nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn Fẹ́mi Awógbèrò tó jẹ́ agbẹnusọ fún olóyè Báyọ̀ Adélabú ṣàlàyé pé lóòótọ́ ni àwọn agbébọn jí àbúrò olóṣèlú náà lọ o tòun ti àwọn ìbejì rẹ̀. àtẹ̀jáde náà tẹnumọ́ wípé inú ìbànújẹ́ ọkàn ni Adélabú àti gbogbo ìdílé wọn wà báyìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. ìdílé náà tẹnumọ́ wípé àwọn ní ìgbàgbọ́ o nínú iṣẹ́ àwọn agbófinró láti rí i dájú pé àwọn tí wọ́n gbé lọ wọ́n gba òmìnira láìpẹ́. arábìnrin John Paul ló ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan kó tó kọ̀wé fipò náà sílẹ̀ tó sì ń gbáradì láti lọ pàdé ọkọ rẹ̀ tó wà ní Amẹ́ríkà. ìdílé ọ̀hún wá rọ ẹnikẹ́ni tó bá ní ìròyìn tó lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ibi tí àwọn agbébọn gbé àwọn arábìnrin John Paul àti àwọn ọmọ rẹ̀ méjì gbé lọ o. a ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí iléeṣẹ́ ọlọ́pàá náà ti sọ̀rọ̀. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Àyànládé Ọláyínká nínú àtẹ̀jáde tó fi léde ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àyànládé ṣàlàyé wípé ní kété tí ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti rán ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ wọn láti bẹ̀rẹ̀ sí ní fi mú fílẹ̀ lórí ìjínigbé ọ̀hún o. ọlọ́pàá wá rọ àwọn tó bá ní ìròyìn tó lè ran àwọn lọ́wọ́ láti yọjú kí wọ́n sì sísọ lójú ibi tí wọ́n bá gbé obìnrin náà sí tóun ti àwọn ìbejì rẹ̀ o. iléeṣẹ́ náà rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi ọkàn balẹ̀ nítorí ọlọ́pàá yóò sa gbogbo ipá rẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá wọn. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí tẹ́ ẹ sì ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀ a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ni gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.